Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo ilé ń kọ́. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún ọjọ́ èní. Today is 9th of September 2025. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Mashola Gist TV. Ẹ kú àdúrótì yín lórí channel yìí. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín. Gbogbo nǹkan tí ẹ bá ń dáwọ́lé, ó máa yọrí sí rere. Mo dúpẹ́ ní ọwọ́ gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń follow mi lórí Oore-ọ̀fẹ́ Gist TV. Ẹ̀yin èèyàn ilé tẹ́ ẹ bá ti follow mi, ẹ follow mi torí ibẹ̀ la ti máa ń mú àwọn ìrírí ayé wa wá àti àwọn celebrity gist. Tá bá dẹ̀ ti parí prize giveaway ti October 15 ní ibẹ̀ la ti máa ṣe prize giveaway wa. Ẹ̀yin èèyàn ilé, èyí tí a tún gbọ́ lẹ́ni ni a ní ká wá fi tó yín létí o. Ṣé ẹ mọ̀ pé lánàá mo sọ fún yín nípa nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn àǹtí wa kan tó jẹ́ pé bàbá wẹrin ńlá wọ́n ń wọ̀nù wọn, wọ́n ń kìlọ̀ fún wọn wípé kí wọ́n lọ ṣọ́ra wọn, kí wọ́n lọ so ewé agbéjẹ́mọ́wọ́ nítorí pé àwọn ò fẹ́ kí nǹkan burúkú kó ṣẹlẹ̀ sí wọn. Wọ́n ní lórí ọ̀rọ̀ àwọn ritual èyí tó yẹ kí wọ́n ṣe, wọ́n ní bàbá wẹrin ńlá ń wọ̀nù wọn o. Wọ́n ní bàbá wa erin ńlá ń wọ̀nù wọn. Wípé tí anything tó bá ṣẹlẹ̀ sí wọn, àwọn ti kìlọ̀ fún wọn tó. Nítorí pé gbogbo bí wọ́n ṣe ń wọ̀nù wọn, wọn ò gbọ́. Torí ìkan nínú àwọn àǹtí wa, ó ní pé òun máa lọ attack Queen Naomi níta. Wípé òun ò ní attack ẹnu ààfin. Wípé inú ààfin yẹn òun ti gbà. Wípé òun ò lè attack ẹ nítorí Ògúnládé àti àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn. Wípé ṣùgbọ́n òun máa lọ attack ẹ níta. Wọ́n ní bàbá wẹrin ńlá dẹ̀ ní nǹkan tó cover queen wa ní inú ààfin, òun náà ló cover ẹ níta. Wọ́n wá ń kìlọ̀ fún wọn wípé nǹkan kí nǹkan tó bá ṣẹlẹ̀ sí wọn kan faramọ́. Nítorí pé àwọn ti kìlọ̀ fún wọn tó. Wọ́n ní àwọn ti kìlọ̀ fún wọn tó. Wọ́n dẹ̀ ní bí wọ́n ṣe gba immunity yìí lọ́wọ́ wọn torí wọ́n ní wọ́n ti gba immunity lọ́wọ́ àwọn mẹ́ta nínú wọn. Wọ́n ní the last ritual tó máa ṣe yìí, wọ́n ní ṣe ni wọ́n máa dàbí ìgbà tó yẹ pé èèyàn lásán ni wọ́n. Wọn ò ní nǹkan kan láti cover wọn gẹ́gẹ́ bí ipò tí wọ́n wà tẹ́lẹ̀. So wọ́n ní bàbá wẹrin ńlá ń kìlọ̀ fún wọn pé kí wọ́n lọ ṣọ́ ara wọn, kí wọ́n lọ so ewé agbéjẹ́mọ́wọ́. Torí wọ́n ní tí anything bá ṣẹlẹ̀ sí wọn, ọwọ́ ara wọn ni wọ́n fi fà. Ẹ rántí ìgbà tí wọ́n ní òrìṣà Ògúnjayé wípé ó yọ sí wọn kere. Ìgbà kan la gbọ́ pé àwọn kan wọ́n rí nínú mirror. Ìgbà kan la gbọ́ pé ó ń yọ sí wọn lójú àlá. Oríṣìíríṣìí gbogbo ibi la ti gbọ́ pé ó ń yọ sí wọn. So wọ́n dẹ̀ ní pé kábíyèsí ní àwọn mọ nǹkan tó yẹ káwọn ṣe o. Ṣùgbọ́n àwọn kan ń wọ̀nù wọn nítorí pé àwọn ò fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí wọn ni. A tún gbọ́ pé ìkan nínú àwọn sisi wa ó lọ attack kábíyèsí. Wọ́n ló lọ attack bàbá wẹrin ńlá. Wípé ó lọ ń sọ fún bàbá wẹrin ńlá wípé kí ni òun ṣe fún wọn tí wọ́n fi kórìíra òun. Wípé kí ni òun ṣe tó jẹ́ pé gbogbo nǹkan tí bàbá wẹrin ńlá ń ṣe fún òun, òun ní pé wọn ò fẹ́ rí òun. Wípé òun dẹ̀ wá sínú ààfin yẹn láti gbé ààfin lárugẹ ni àti láti make sure pé gbogbo nǹkan ń lọ létòlétò. Wípé àti ìgbà tó ń ti dé inú ààfin, wípé bàbá wẹrin ńlá wọn ò fi òun lọ́kàn balẹ̀. Wọ́n ní bàbá wẹrin ńlá, wọ́n ní wọn ò fún lésì ẹyọ kan báyìí o. Wọ́n ní ìgbà tó yá ló kúrò níwájú wọn. Ẹ̀yin èèyàn ilé. Wọ́n ní last ritual tí bàbá wẹrin ńlá fẹ́ ṣe, wọ́n ní bàbá wẹrin ńlá fẹ́ ṣe nítorí pé ìgbésẹ̀ tí àwọn sisi wa gbogbo ń gbé ní inú ààfin, wọ́n ní ó lágbára. Wọ́n ní nǹkan tí bàbá wẹrin ńlá tó fi fẹ́ ṣe last ritual yìí nìyẹn.
wípé ìgbà tí àwọn tó mọ ìtumọ̀ last ritual yìí gbọ́, wọ́n ní wọ́n fẹ́ lè dákú o, wípé wọ́n fẹ́ lè dákú pé torí wọ́n mọ ìtumọ̀ ẹ̀. Wọ́n dẹ̀ ní nǹkan tí bàbá Erinla fi ṣe òun ni pé wọ́n fẹ́ kí wọ́n lọ dáràn sí àwọn lọ́rùn. Nítorí pé the way bí bàbá Erinla ṣe ń gbọ́ pé wọ́n ń lọ kiri láti lọ ṣe nǹkan sí olódì wọn, wọ́n ní etí bàbá Erinla ti kún. Wọ́n ní etí wọn ti kún lórí bó ṣe ń sáré kiri. Ẹ̀yin èèyàn ilé, kì í ṣe nǹkan kékeré o. Kì í ṣe nǹkan kékeré rárá. Àfi kí Ọlọ́run Elédùmarè kó máa wà pẹ̀lú Queen Naomi, kó máa fi ààbò ẹ̀, kó máa fi bo Queen Naomi nítorí pé wọ́n gbìyànjú. Wọ́n sáré sáré sáré. Ṣùgbọ́n eré tó ń sá ó pin. So wọ́n ní ìdí nìyí tí bàbá Erinla fi fẹ́ gbé ìgbésẹ̀ yìí. Wọ́n nítorí àwọn ọba tó ti jẹ síwájú wọn, àwọn náà ti ṣe rí láti gba immunity lọ́wọ́ àwọn ìyàwó wọn tí wọn ò bá ṣe dáadáa. Wípé yàtọ̀ sí yẹn, ó tún ní àwọn nǹkan tó máa ń ṣe tó jẹ́ pé ó máa ká ọwọ́ àwọn ìyàwó wọn, tó máa ká kò. Wọ́n ní ìtorí ẹ̀ ni bàbá Erinla wọ́n fi gbé ìgbésẹ̀ pé wọ́n máa ṣe ritual yìí. Wọ́n ní tọ́n bá dẹ̀ ti ṣe ritual yìí, wọ́n ní kò sí irú agbára àti ipò tí obìnrin yẹn wà, òun náà ti jẹ́ obìnrin lásán ni. Kò lè pàṣẹ kankan nínú ààfin. Nǹkan tí a gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn ilé. Wọ́n dẹ̀ ní àwọn ọba ti tẹ́lẹ̀ tó bá ti gba immunity lọ́wọ́ àwọn ìyàwó wọn yìí, wọ́n ní wọ́n máa wá gbogbo ọ̀nà láti gba ìfẹ́ wọn kó padà sí bó ṣe wà tẹ́lẹ̀. Wọ́n ní wọ́n máa sáré, wọ́n dẹ̀ máa fẹ́ ṣe dáadáa so that wọ́n á lè gba ìfẹ́ wọn sí ibi tí ó máa wà tẹ́lẹ̀. Ẹ̀yin èèyàn ilé, kì í ṣe nǹkan kékeré o. So ní ìsìn, nígbà tí bàbá Erinla tí wọ́n rí pé gbogbo ọgbọ́n tí àwọn ń dá, tán rí pé pàbó ló ń já sí, ìtorí ẹ̀ ni wọ́n fi gbé Ògúnjayé dìde. Wípé at least ìyẹn á jẹ́ ààbò fún queen àwọn àti ọmọ àwọn nínú ààfin tó máa protect wọn. Ṣùgbọ́n wọ́n ní kí ọwọ́ àwọn àǹtí wa yìí kán ti bàṣọ. Wọ́n ní ṣe ni wọ́n tún ń lérí. Ṣe ni wọ́n tún ń lérí, náà tún ń léka. Ìtorí ẹ̀ wọ́n fi ní bàbá Erinla ní okay o. Àwọn mọ nǹkan tí àwọn á ṣe. Wọ́n wá ṣe nǹkan tí àwọn baba ńlá baba wọn ti ṣe láti gba agbára lọ́wọ́ àwọn ìyàwó wọn ti tẹ́lẹ̀. Ẹ̀yin èèyàn ilé, nǹkan tí a gbọ́ nìyẹn. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé bàbá Erinla wọn ò lè jáwèé fún wọn bí kan ní àwọn ò ṣe mọ́. Ṣùgbọ́n wọ́n lè gba agbára immunity yìí lọ́wọ́ wọn. Nǹkan tá a gbọ́ ni pé àwọn ìyàwó tó yẹ pé ó kọ bàbá Erinla tán láwọn ò ṣe mọ́, wọ́n sì ní agbára ju àwọn tí wọ́n gba immunity lọ lọ́wọ́ wọn. Nǹkan tí a gbọ́ nìyẹn. So bí a ṣe gbọ́, wọ́n ní tradition èyí tí bàbá Erinla fẹ́ gbé sílẹ̀ yìí, wọ́n ní tó bá gbé sílẹ̀, wọ́n ní ẹrú ó máa ní ipò ju ẹni náà lọ. Wọ́n nítorí ẹni náà kò ní lè pàṣẹ kankan. Ó kàn máa dàbí èèyàn lásán ni. Nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ní bàbá Erinla fẹ́ ṣe. Torí wọ́n ní bàbá Erinla ń kìlọ̀ fún wọn pé kán ṣọ́ra wọn. Kán ṣọ́ra wọn, kán má bá ara wọn níbi tí ò ti dáa. Ẹ̀yin èèyàn ilé, kì í ṣe nǹkan kékeré o. Kì í ṣe nǹkan kékeré rárá torí bàbá Erinla bí a ṣe gbọ́, wọ́n ní wọ́n ní sùúrù, wọ́n ní tó fún wọn. Wọ́n ní nǹkan tí ò bá pọ́n àwọn sisi wa gbogbo ilé, òun ni kí wọ́n jáde fúnra wọn kán láwọn ń lọ. Kán láwọn kọ̀ wọ́n. Wípé torí tí wọn ò bá ṣe bẹ́ẹ̀,
Ipe tí wọ́n bá lọ gba immunity yìí lọ́wọ́ wọn, tán dẹ̀ gbé àwọn nǹkan tán fẹ́ gbé sílẹ̀, tán gbé sílẹ̀ lé wọn lórí, wọ́n ní ojú títì ló máa jẹ́ fún wọn. Wọ́n ní kì í ṣe nǹkan tó dáa rárá. Wọ́n ní so kò bá better kí wọ́n kúkú fi ipò wọn àti ààfin kan fi sílẹ̀ fúnra wọn, kan move on pẹ̀lú life wọn bí àwọn tó ti lọ. Wọ́n ní torí tán bá lọ báyẹn, wọ́n sì máa nípò. Àwọn èèyàn á sì máa fi orúkọ yẹn pè wọ́n. Kì í ṣe nǹkan tó easy o, ẹ̀yin èèyàn lé. Bí a ṣe gbọ́, àwọn ìyàwó tí bàbá wa Erinlá ti fẹ́ rí tán lọ, wọn ò jẹ́ kí wọ́n gbé àwọn tradition yìí, wọn ò jẹ́ kán gbé láwọn lórí nítorí pé wọn ò fẹ́ kí orúkọ wọn kó bàjẹ́. Wọn ò dẹ̀ fẹ́ kí ìtìjú kó bá àwọn ẹbí wọn. Nítorí ẹ̀ ni wọ́n fi rọra lọ jẹ́ẹ́jẹ́ tó jẹ́ pé kò ṣẹ́jọ́, kò sí wàhálà, kò sáròyé. Wọ́n rọra lọ ni torí pé orúkọ ìdílé wọn ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó jọ wọ́n lójú tí wọ́n dẹ̀ ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́. So ẹ̀yin náà ẹ wo nǹkan tí queen wa tán fi kúrò nínú ààfin nígbà tí gbogbo àwọn wàhálà yìí tó bẹ́ sílẹ̀. Nítorí pé wọ́n rí pé àwọn ò ní ìfọ̀kànbalẹ̀. Ìfọ̀kànbalẹ̀ èèyàn ó ṣe kókó. Ìfọ̀kànbalẹ̀ èèyàn ó ṣe pàtàkì. Owó kọ́ ni gbogbo nǹkan láyé. Ọlá kọ́ ni gbogbo nǹkan láyé. Ṣùgbọ́n tí èèyàn bá ti ní ìfọ̀kànbalẹ̀, èèyàn ti lóhun gbogbo. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré o. Ni bàbá wa Erinlá ni wọ́n ń dojú kọ. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á máa bá wa wà pẹ̀lú wọn, wọ́n á pẹ́ lórí ìtẹ́ yẹn. Gbogbo nǹkan tó bá dẹ̀ ń dáwọ́lé á máa yọrí sí rere pẹ̀lú Queen Naomi. Nítorí pé Ọlọ́run Elédùmarè ló fi àwọn méjèèjì fúnra wọn. Ìfẹ́ tí wọ́n dẹ̀ ní síra wọn kò ní bàjẹ́ ní agbára Ọlọ́run. Ọlọ́run á dúró tì wọ́n. Ọlọ́run á dẹ̀ gbọ́ àdúrà wọn. Bí mo ṣe máa ń sọ, a rí àwọn nǹkan tá a sọ yìí, a gbọ́ ni o. A ní ká mú wá èyí tó ń jẹ́ allege. Ọlọ́run ọba aláàánú á dúró ti gbogbo ẹ̀yin subscribers mi lọ́kùnrin àti lóbìnrin. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere. Òkè òkè báyìí ni ọwọ́ yín á máa gbé. Ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀. Ẹ follow mi lórí Oore-Ọ̀fẹ́ Gist TV. Ibẹ̀ la ti máa ń sọ̀rọ̀ nípa celebrity gist àti ìrírí ayé, nǹkan tó ń ṣẹlẹ̀ reality. Ẹ̀yin èèyàn lé, orúkọ mi ò yípadà. Mashola ni orúkọ mi. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè baba wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.